Ẹ káàbọ̀ sí yàrá ìkẹ́kọ̀ọ́ èdè Yorùbá. You are welcome to Yoruba language class. Orúkọ mi ni olùkọ́ni Olúwayọ̀mí Àrólé. My name is Yomi Àrólé. Lónìí a ó máa ṣe àgbéyẹ̀wò ohun tí mo pè ní alifábẹ́ẹ̀tì èdè Yorùbá. Today we are going to be checking Yoruba alphabets. Ẹ máa bá mi ká lọ. A, B, D, E, F, G, B, I, E, G, K, L, M, N, O, P, R, C, T, U, W, Y. Alifábẹ́ẹ̀tì èdè Yorùbá jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Yoruba alphabet are 25. Ní báyìí ẹ jẹ́ kí a tún ṣe àtúpalẹ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Now let's check it properly. A, B, D, E, F, G, B, I, E, G, K, L, M, N, O, P, R, C, T, U, W, Y. Èyí ni àwọn alifábẹ́ẹ̀tì Yorùbá náà. Ká tún pàdé nígbà mìíràn. See you next time. Ẹ má gbàgbé Olúwayọ̀mí Àrólé ni olùkọ́ yín. Ìpàdé wa bí oyin o.